Ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run. Òní ọjọ́ kẹrin oṣù karùn-ún lórí òkè àánú Èrìò Èkìtì. Gbogbo ọmọ Ọlọ́run àti àyànfẹ́ tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni mo torí ẹ̀ wá sórí mídíà ni mo sì fẹ́ gba àdúrà kan ṣoṣo. Mo fẹ́ káwọn ọmọ Ọlọ́run ó gbà á. Mo sì fẹ́ sọ ìrèdí àdúrà yẹn. Bí ẹ̀yin àyànfẹ́ bá rí mẹ́sẹ̀gì yìí, ẹ má ṣaláì share rẹ̀ ní iye ọjọ́ tó wà ní oṣù karùn-ún fún àwọn ìránṣẹ́ Ọlọ́run. Thank you. God bless you. Ẹ tẹ̀lé mi nínú mẹ́sẹ̀gì yìí. One, mo dá ìjọ ilẹ̀. Nígbà mo dá ìjọ yẹn sílẹ̀, ọdún kìíní, ọdún kejì títí dé ọdún kẹjọ, àwa tí a jẹ́ mẹ́mbà ìjọ yẹn jẹ́ méje. Ìdílé méjì, obìnrin méjì àti ọ̀dọ́ kan tí ń lùlù àtàwọn ọmọ wa. A jẹ́ méje. Mo wá dìde, mo wá sáfi ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀. Mo wá lọ sí Ìjẹ̀bú-Jẹ̀ṣà, mo lọ gba ilé, mo ra ilẹ̀ síbẹ̀ torí ojú ń tì mí. Pé báwo ni màá ṣe dá ìjọ sílẹ̀ over 8 years tí èèyàn tí ń bẹ́ńbẹ́ ò ní pé 10, 20. So nínú omijé, mo wá wọnú àdúrà. Nínú àdúrà tí mo wọ̀ yẹn ni Olúwa wá ní tí òun bá máa bá mi sọ̀rọ̀ kí n padà lọ sí ìjọ yẹn, kí n lọ gba ìwẹ̀ níbẹ̀ kóun tó lè bá mi sọ̀rọ̀. Mo wá padà lọ sí ṣọ́ọ̀ṣì yẹn, mo wá lọ tilẹ̀kùn mọ́rí fún 40 days. Nígbà tó pé 21 days, Olúwa wá bi mí léèrè pé, Násùrù ọmọ mi, ṣé ṣọ́ọ̀ṣì lo dá ilẹ̀ ni àbí ilé ìtajà? Mo ní ṣọ́ọ̀ṣì ni. Olúwa wá tó bi mí léèrè ìbéèrè kejì wípé ṣé èmi ni mo ní ṣọ́ọ̀ṣì yẹn àbí òun Ọlọ́run? Mo ní Ọlọ́run ló ní ṣọ́ọ̀ṣì. Olúwa wá bi mí léèrè, ọba àwọn bá bi mí léèrè ní ìbéèrè kẹta wípé ṣé ṣọ́ọ̀ṣì tí mo dá ilẹ̀ àwọn ọmọ ìjọba ọ̀run ni mò ń wálé àbí àwọn ọmọ ìjọ? Mo silent, mo ní kí ni ìyàtọ̀ tó wà láàárín ọmọ ìjọba ọ̀run àtọmọ ìjọ? Olúwa sọ pé ọmọ ìjọ máa ń pọ̀, ó máa wà multiple, ṣùgbọ́n ọmọ ìjọba ọ̀run ètò kankan. Àwọn ọmọ ìjọba ọ̀run làwọn tí ó ní ìfẹ́ òun gangan ní ọkàn. Ọmọ ìjọ ni àwọn tó bá business wá, àwọn tó bá ète kan wá, àwọn tó bá ìgbéyàwó wá, àwọn tó bá iṣẹ́ wá, àwọn tó bá ìrànlọ́wọ́ wá, àwọn tó bá ogun dé ni àwọn ọmọ ìjọ. Mo ní ọmọ ìjọba ọ̀run ni mò ń wá o, kì í ṣe ọmọ ìjọ o. Olúwa wá sọ fún mi pé kí ni ìṣòro tí mo ní gangan tí ṣọ́ọ̀ṣì ní tí mo torí ẹ̀ ní ṣọ́ọ̀ṣì ní. Mo wá ní àwọn èèyàn wá, àwọn èèyàn lọ. Olúwa wá sọ wípé àwọn tó ń lọ nínú ṣọ́ọ̀ṣì jẹ́ àwọn ọmọ ìjọ, pé àwọn tó dúró yẹn lọmọ ìjọba ọ̀run. Pé bí mo tún gba ẹ̀wẹ̀ jù bẹ́ẹ̀ lọ, àwọn ọmọ ìjọ á máa wá, wọn á máa lọ. Á kún àwọn ọmọ ìjọba ọ̀run tí yóò dúró tì mí. Olúwa wá bi mí léèrè wípé Násùrù ọmọ mi, ǹjẹ́ o mọ̀ pé n tó torí ẹ̀ fẹ́ para rẹ̀ ni gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ò tí ì ráàánú gbà tí wọ́n ń là kọjá? Lọ sọ fún wọn. Ọba àwọn bá wá sọ fún mi pé kí n pẹ̀lẹ́ o. Ṣé láti ìgbà tóun ti pè mí, tóun ti ní kí n dájọ́ lẹ̀, ṣé òun tún padà wá bá mi pé ìjọ mà ní ìṣòro àbí mi ni mo rí pé ó ní ìṣòro? Mo ní Olúwa ò sọ bẹ́ẹ̀. Olúwa ní ṣé ebi ló ń pa ọ́ ni ṣé ebi ló ń pa ọ́ ni àbí ìjọ gangan lórí tó ní ìṣòro? Mo wá sọ fún Ọlọ́run pé ebi ń pa mí. Olúwa wá sọ pé tó bá wá rí bẹ́ẹ̀, o ò ní lè jẹun lọ́wọ́ ṣọ́ọ̀ṣì o. Pé ẹnikẹ́ni tó bá ti ń jẹun lọ́wọ́ ṣọ́ọ̀ṣì kì í lè bá ṣọ́ọ̀ṣì sòótọ́ o. Pé nítorí pé ṣọ́ọ̀ṣì jẹ́ ibi discipline, ṣọ́ọ̀ṣì jẹ́ spiritual clinic, ṣọ́ọ̀ṣì jẹ́
spiritual hospital. Ṣọ́ọ̀ṣì jẹ́ ibi renewal, rebuild, restructure, reclaim, re-enlarge. Pé iṣẹ́ tí church jẹ́ nìyẹn o. Tí mo bá wá sọ wípé mo fẹ́ jẹun lọ́wọ́ church, wípé mi ò ní lè jẹ́ iṣẹ́ ọba àwọn ọba o, mi ò ní lè sọ òótọ́ mọ́ o. Pé àṣírí tó ń fẹ́ sọ fún mi tí màá ṣe ló látòun lọ pé lọ gbàdúrà kí èmi Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kí n gbé oúnjẹ rẹ sí ọwọ́ àánú. Ẹ̀yin àyànfẹ́, ẹ bá mi send message sáwọn ọmọ Ọlọ́run tá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n la ohun tí mo là kọjá láyé. Pé o ò ní lè jẹun lọ́wọ́ ṣọ́ọ̀ṣì Onásùrù, ọwọ́ àánú ló ti máa jẹun látòní lọ. Pé ọwọ́ èèyàn méjì ní ṣọ́ọ̀ṣì wà o. Ọwọ́ ẹni àkọ́kọ́, ọwọ́ èmi Ọlọ́run. Ọwọ́ ẹni èkejì tí ṣọ́ọ̀ṣì wà, ọwọ́ ìgbà àti àkókò kò sí lọ́wọ́ rẹ o. Lọ sọ fún àwọn ọmọ Ọlọ́run gbogbo tí wọ́n la the same tó ń là kọjá, tí wọ́n ń là kọjá o. Bí wọ́n bá gbọ́ mẹ́sẹ̀gì yìí, tíyè wọn bá ṣí dáadáa, Olúwa wá sọ fún mi pé tí o bá ti tẹ̀lé ohun tí mo sọ fún ọ yìí, o lè lọ fi kún ìrìn rẹ o bí àwọn ẹgbẹ́ gbogbo ti ń ṣe o. Láti ìgbà yẹn mo wá yí àdúrà mi padà pé Olúwa gbé oúnjẹ mi sọ́wọ́ àánú. Mo wá béèrè pé Olúwa kí ni ìtumọ̀ wa ni? Olúwa sọ pé àtẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀, tí wọ́n bá ti gbọ́ ohùn rẹ, tí wọ́n bá ti dá ọmọ pé ojúlówó ọmọ Ọlọ́run ni, wọ́n á máa ṣàánú fún ọ. O ò ní ìdí láti jẹ oúnjẹ lọ́wọ́ ṣọ́ọ̀ṣì, torí ẹni bá jẹ oúnjẹ lọ́wọ́ ṣọ́ọ̀ṣì ò lè bá ṣọ́ọ̀ṣì wí. Pé ìṣòro tí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lágbàáyé tí wọ́n kojú ẹ̀ ni mo wá sọ àṣírí ẹ̀ fún yín. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, my name remain the same. Ẹ gbọ́ àdúrà yín. Israel Nasiri lórúkọ mi. My number remain the same, 08238030562. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run ẹ pe orúkọ Jésù. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ló ní mẹ́sẹ̀gì. Olúwa látòní tí mo rí mẹ́sẹ̀gì gbé oúnjẹ mi sọ́wọ́ àánú. Níbi tí mi ò fọkàn sí, Olúwa láti ìgbà yẹn ní ìran orí òkè yẹn ti yí padà, tí ìran ayé mi náà yí padà, tí mo bẹ̀rẹ̀ sí ràánú gbà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ fọwọ́dù mẹ́sẹ̀gì yìí. Ẹ yọ 4 kúrò nínú 31. Kẹ́ ẹ fọwọ́dù lóye ìgbà yẹn. Ẹ dẹ̀ wá kọ́ sí pé listen to this message. Ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì ó dọ́dọ̀ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. Tí ẹ bá ṣe tí ẹ bá rá mi, ó jẹ́ pé Ọlọ́run ò ti pa mí sọ̀ mọ́ wọn. Ẹ kà pé orúkọ Jésù. Ọ̀nà 5 la fi mọ ọmọ Ọlọ́run. Number 1, ìrẹ̀lẹ̀. Number 2, ọkàn ìmoore. Number 3, kọ́mọ Ọlọ́run ó sọ̀rọ̀ kó bá ìgbé ayé ọmọ Ọlọ́run bá ohun tó sọ mu. Number 4, kí irú àwọn tó yí ọmọ Ọlọ́run ká, báwo la ṣe rí, kí ni ìgbé ayé wọn. The last one òun ni pé kí ọmọ Ọlọ́run kó sọ̀rọ̀ báyìí ká dẹ̀ bà bẹ́ẹ̀. Ẹ lọ kọ́ ilẹ̀ gbogbo ẹ̀yin àyànfẹ́ tí ẹ pín mẹ́sẹ̀gì, ẹ lọ kọ́ ilẹ̀. Àdàbí o tọ́lọ́run ò bá rán mi iṣẹ́, àdàbí tí mi ì bá rẹ́ni tó níṣẹ́ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, àdàbí tí orí òkàánú yóò bá sí àánú lórí ẹ̀ mà. Látòní lọ, Olúwa jọ̀ọ́ gbóúnjẹ mi sọ́wọ́ àánú o. Olúwa jẹ́ bẹ̀rẹ̀ sí jẹun lọ́wọ́ àánú o. Ìran mi 4 jọ máa jẹun lọ́wọ́ àánú o. Ayé mi wá jẹun lọ́wọ́ àánú o. Iṣẹ́ mi máa jẹun nínú àánú o. Àwọn olóore mi ẹ máa jẹun nínú àánú o. Jésù Olúwa wa, àmín. Ẹ gbàdúrà fún mi bọ́lọ́run bá ṣe darí yín, kí n rí Kristi kí n torí ikú. Àtèmi àti aya àtàwọn ọmọ mi, ìgbẹ̀yìn wọn, ìgbà tí mo bá lọ tán, kí ẹ̀yìn wọn má borúkọ Jésù láyé mi. Kí èso má lè jèrè mi ní ìkẹyìn. Kí gbogbo ẹni tó dẹ̀ gba mẹ́sẹ̀gì mi láyé, kí wọ́n rí àmì pé Ọlọ́run rán mi iṣẹ́. Àti gbogbo ẹni tó pín mẹ́sẹ̀gì yìí, ẹ̀yin tẹ́ ẹ ti gbàlà, ẹ ṣiṣẹ́ ìgbàlà fẹ́lòmíì. Thank you. Today is 4 May 2024 ní orí òkè àánú Èrè Èkìtì. Thank you. God bless you all.